Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa Ọdẹ Òdùnbí. Ẹ̀yin ènìyàn mi, mo kí yín pé níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò mà ní dì, bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́. Àwa la ó máa wá o, ẹ̀yin náà la ó máa bá. Ikú báyìí kò ní wá gbéṣe o lọ́la ṣe Èdùà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìròyìn ayọ̀ kan mà ní mo mú wá o, ìròyìn ìdùnnú, ìròyìn tó jẹ́ wípé ó tó ká gbàlù ká gbàjó ká máa jó nítorí wípé àti pín orílẹ̀-èdè Nàìjíríà ó ti ń bọ́ sí. Nítorí wípé ìran ọmọ Yorùbá a ò ní pẹ́ gba òmìnira wa lọ́wọ́ àwọn Fúlàní. Ìròyìn ayọ̀ ti dé, a kú oríire ọmọ Yorùbá, Ọlọ́run ti padà dá wa láre. Òótọ́ ni o, ó dẹ̀ tọ́pẹ́. Bẹ́ẹ̀ ni bíròyìn náà ṣe lọ nìyẹn wípé a kú oríire gbogbo àwa ọmọ Yorùbá nílé lóko lọ́nà jákèjádò orílẹ̀-èdè. Bákan náà ẹ wò ẹ wá gbọ́ voice note evidence tó fi yé wa pé olóyè Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà àti Professor Banji Akíntóyè wípé wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti lè rí pé a bọ́ lọ́wọ́ àwọn Fúlàní. Wọ́n ṣiṣẹ́ takuntakun, wọ́n máa pé láti lè rí pé àwọn ló máa fún wa ní òmìnira wa. Ó pẹ́ tá a ti ń pariwo òmìnira yìí, ṣùgbọ́n ní báyìí Ọlọ́run ti ń la ọ̀nà rẹ̀ lóní wẹ́rẹ́wẹ́rẹ́. Ọ̀pọ̀ èèyàn ni ó ń sọ pé nǹkan tá à ń ṣe yìí wípé kò lè bọ́ sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó ń gàn tí wọ́n sọ pé kí ni kò ṣe bẹ́ẹ̀ ló ṣe jẹ́ kó ṣe, gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí wasting of time ni. Ṣùgbọ́n ṣé mọ̀ pé nínú rubbish there must be something, out of nothing there is something, tó túmọ̀ sí wípé ìwọ ló máa mú ọpọlọ jáde nínú nothing to something. Ìdí nìyí tó fi jẹ́ wípé Ọlọ́run fi bá wa ṣe àmì sí ni o. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń sọ pé ọ̀nà tí olóyè Adéyẹmọ Sunday gbà wípé kò bójúmu, wípé ó tako ọ̀rọ̀, ó tako ìlànà tó jẹ́ kó gbà, ṣùgbọ́n bó ṣe ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ yìí Ọlọ́run gbà fún. Bó ṣe ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ yìí pẹ̀lú bí àwọn èèyàn ṣe báwọn kan ṣe condemn rally wípé kò ní ìtumọ̀, táwọn kan ṣe sọ pé rally yẹn is just a waste of time, but still yet Ọlọ́run ṣì ń bá wa gbà sí, Ọlọ́run bá wa ń ṣàmì sí ni. Ìdí nìyí tó fi jẹ́ wípé àwa ìran ilẹ̀ Yorùbá Ọlọ́run nífẹ̀ẹ́ wa. Pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń ṣe tó, Ọlọ́run nífẹ̀ẹ́ wa débi wípé ó ń gbé wa borí gbogbo àwọn ọ̀tá wa. Nítorí wípé bí wọ́n ṣe sọ wípé kò jẹ́ kí tí àwọn Ìgbò ti bínú o. Àwọn Ìgbò ń bínú wípé báwo ni odidi Nnamdi Kanu ṣe máa wà ní ẹ̀wọ̀n tó dẹ̀ jẹ́ pé olóyè Adéyẹmọ Sunday Ìgbòho wọ́n máa rìn kiri inú ìlú, wípé kò bọ́ sí o, pé gbogbo wọn ló yẹ kọjọ tì mọ́ inú gágá. Ṣùgbọ́n ṣe mọ̀ pé Ọlọ́run tí ò kí ń sí ní ẹ̀yìn àwọn alábòsí, òun ni ò jẹ́ kí wọ́n lè ṣe kíni, wọ́n lè mú olóyè Adéyẹmọ. Ìgbà tí wọ́n mú wọn, wọ́n rí pé yes, bàbá ò jẹ̀bi. Wọ́n rí wípé òtítọ́ ìlú ni ó ń jà fún. Wọ́n rí pé kò jẹ̀bi tàbí pé bóyá ó go against the law. Ó rọra ń ṣe nǹkan ẹ̀ ní tùbínùbí nítorí wípé kíni bí Ọlọ́run ṣe fi rán ló ṣe ń ṣe. Kò ṣe ní gọ̀ràngọ̀ràn, kò dẹ̀ di nǹkan tó jẹ́ wípé àwa ọmọ Yorùbá nation á máa bà nǹkan jẹ́, á máa ṣe bí ẹranko, àwọn Fúlàní. Àwa ò ṣe tiwa bẹ́ẹ̀, a rọra ń ṣe ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Èyí ló wá mú àwọn ọmọ Ìgbò ní pé kí ló dé tó fi mú Nnamdi Kanu tó dẹ̀ pé wọn ò mú olóyè Sunday Igboho. But now ṣé ẹ mọ̀ pé ìjọba ń kó àwọn ajìjàgbara ìyẹn aggregators wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dìde fún orílẹ̀-èdè kan tàbí kó jà pé fún òmìnira. Bẹ́ẹ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe ń kó wọn tó, wọn ò máa rí àwa ọmọ ìran Yorùbá nation kó àdúpẹ́ yẹn nítorí pé kí ni Ọlọ́run ń jà fún wọn. Bí wọ́n ṣe ń pariwo tó, ṣé mọ̀ pé gbogbo ọpọlọ tí wọ́n ń lò yìí wọ́n fẹ́ fi mú olóyè Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà ni. Ṣé mọ̀ pé gbogbo ète tí wọ́n ń lò yìí wọ́n fẹ́ fi mú ìjọba wọn mọ́lẹ̀ ní láti lè rí wípé wọ́n pa wọ́n lẹ́nu mọ́. Wọ́n fẹ́ fi pa gbogbo àwa ìran ọmọ ilẹ̀ Yorùbá nation lẹ́nu mọ́ láti lè má fẹ́ jẹ́ ká dìde fún òmìnira wa ni.
ṣùgbọ́n still yet ọlọ́run tí ò sí lẹ́yìn alábòsí òun ló jẹ́ kí wòlíì kan jáde o tó dẹ̀ sọ̀rọ̀ tó fi àmì ìdánilójú hàn wípé Yorùbá nation ó máa pín. Wòlíì yìí sọ̀rọ̀ ó wípé ó ní ìwọ́de yìí kò tí ì parí o. Ó ní ìwọ́de tá a wà lẹ́nu ẹ̀ yìí pé kò tí ì parí o, wípé orí ìwọ́de la máa gbà dé Yorùbá nation. Ó ní orí ìwọ́de ni a máa gbà títí tán máa fi pín orílẹ̀-èdè Yorùbá. Ó ní kódà ṣẹ́rí tá bá ń sọ̀rọ̀ àwọn pásítọ̀, wòlíì yìí jẹ́ ẹni tó jẹ́ wípé kò kí ń sọ̀rọ̀ kó má bàa bẹ́ẹ̀. Débi pé kò kí ń sọ̀rọ̀ bíi tàwọn prophet míì tí every time ló máa ń give vision. Òun ó lè má give vision for next 5 years. Bẹ́ẹ̀ kan tó bá máa give vision báyìí, ó máa sọ bí ọ̀rọ̀ ṣe rí ni, Ọlọ́run á dẹ̀ ṣe kíni, Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú ìran yẹn. Wòlíì ló wá sọ̀rọ̀ báyìí o, tó sọ wípé orí ìwọ́de ni a máa gbà dé Yorùbá nation. Tó dẹ̀ yẹ pé once tó bá ti sọ̀rọ̀ báyìí ó máa ń ṣẹ ni. Ṣé mọ̀ pé nígbà kan Gani Adams ó sọ pé gbogbo nǹkan tí olóyè Adéyẹmọ Sunday Igboho ṣe yẹn wípé entertainer ni. But now ó entertainer kò entertainer òun ni àwa máa gbà fi gba òmìnira ilẹ̀ Yorùbá. Ó entertainer kò entertainer ó rọ́bìṣì o kò rọ́bìṣì o, òun làwa máa gbà dé òmìnira ilẹ̀ Yorùbá. Bàbá yìí tún sọ̀rọ̀, bàbá yìí ní pé Yorùbá máa pín ṣùgbọ́n ìgbà díẹ̀ ló kù. Ó ní ìran Yorùbá máa pín o, ó ní ìran orílẹ̀-èdè máa pín, wípé gbogbo wa máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ó kàn jẹ́ pé ìgbà díẹ̀ ló kù. Bàbá dẹ̀ kìlọ̀, ó sọ onígbà díẹ̀ ló kù wípé kí ìjọba Tinubu kí ó ṣọ́ra fún à ń ta ẹ̀jẹ̀ sílẹ̀, nítorí pé ẹ̀jẹ̀ títa sílẹ̀ ti ń pọ̀ jù, ó dẹ̀ ti ń bí Ọlọ́run nú. Bẹ́ẹ̀ ni o, ó ti ń bí Ọlọ́run nú o. Bàbá yìí tó wá sọ̀rọ̀ kan tó tún fi sọ̀rọ̀, ó ní Olúwa ní pé àwọn ọ̀pọ̀lọpọ̀ olórí, ìyẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sìn wípé wọ́n ti jẹ èèwọ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ti jẹ májèlé, tó túmọ̀ sí wípé most wọn ti jẹ dòdò, wọn ò wá lè sọ dòdò mọ́. Èmi kọ́ mo sọ o, wòlíì yìí ló sọ. Ṣé wá rí, ó dẹ̀ wá tún tẹnu mọ́, ó sọ wípé gbogbo yìí ni ó wá ń bí Ọlọ́run nú, tó fi jẹ́ pé orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ pín. Ẹ̀yin èèyàn mi ṣe rí pé ìdí tá a fi gbọ́dọ̀ pín lélẹ̀. Ẹ dákun ẹ bá mi tẹ̀ ẹ́ káàkiri, ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral nílé lóko lọ́nà ní ìrìnàjò wípé Yorùbá nation wa òun la fẹ́ o, wípé òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó fún wa. Ẹ wo ẹ̀yin èmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ rè, bá wa share, like, follow, subscribe. As far as this country dey concerned o, my people, na Yorùbá nation we want. No retreat, no surrender. La fi ń sọ pé ó dàbọ̀.